Alhaja Rufai Agoro, congratulations fún tóyè tuntun. Ìyá Adinni Alhaja oyè àmọ́rí àlòpẹ́ àlòkò Rufai Agoro. Ìdòwú iye mo tún dé, mo fẹ́ máa polongo ẹni tí ń yan oyè fáráyé. Ibiade Muslim community tún fẹ́ ṣe yìí. Alhaja Adinni Rufai ni wọ́n yàn gẹ́gẹ́ bí ìyá àdínní wa. Kékulé ó gbọ́ kó sọ fún toko wípé àti mọ́jọ́ tí gbọ́ngbọ́n á sọ. Ìwúyè Alhaja Rufai Agoro yìí ṣe ṣeré rárá. Lábẹ́ àlèmọ́mù wa Alhaji Musliudeen Ọlásùnkànmí Amusa ní ẹgbà bẹ́ẹ̀. Kìí ṣeré o ẹ̀yin ènìyàn wa. On the 19th of March yìí ní aláàrẹ̀ ó jàgbà tí pẹ́pẹ́yẹ ó pọnmọ àwáwí kọ́. St. Michael Anglican Primary School playground Ibiade nítorí ọ̀wọ́n á ti wáyé. Takọtabo la kúkú ń fọ rere fún o. Tonílé tàlejò ọmọdé àti àgbàgbàlà péjú síbi ayẹyẹ ọjọ́ ọ̀hún. Lórúkọ lóyè náà ò ní ṣaláì gbẹ̀yìn. Ìyá àdínní o Alhaja Adinni Rufai máa lèmi ń ké sí. Aya àtúnba Bílíámínù Agoro náà ní ọjọ́ á pé mo kí ọ kóríire. Àwọn èèyàn kàǹkà náà ní àtúnjọyè pẹ̀lú ìyá àdínní lọ́jọ́ ọ̀hún. Bí Alhaji Nureni Muhammed olórí ọmọ kéwú, Chief Abdulfatai Abdulsalam Ọ̀kánláwọ̀n Ajánọ́sí Ibiade, Àfá Lukman Hasan Wakilu Ibiade, Alhaji Kẹ́hìndé Isa Mufti Ibiade, Chief Mrs Bello Abiodun Òṣùpá àdínní obìnrin, Fadilat Sheikh Abdulfatai Abdulgani Adéyanjú ẹ̀kẹta àdínní ní bàbá, àti Alhaji Chief Abdulrabiu Adésínà Ọpẹ́túbọ̀ gẹ́gẹ́ bí Jagunmólú àdínní Ibiade. Gbogbo wọn pátápátá ni wọ́n jọ wúyè papọ̀ pẹ̀lú ìyá àdínní. Ẹ ń wò ẹ bá mi kọ́lẹ̀ ẹ̀dì mú. Agogo 10 àárọ̀ ní ètò abẹ̀rẹ̀ o ní St. Michael Ibiade ní on the 19th of March 2022 tá a wà yìí. Alhaja Adinni Rufai Agoro oyè àmọ́rí lọ́lá Ọlọ́run. Ìyá àdínní ìwọ ọ̀dà súnmọ́ bí mo fẹ́ máa kì ẹ́ ní oríkì tó pọ̀ tó káàyà. Ọmọ Ibiade àríjẹ o àríjẹ ẹlẹ́mọ̀ọ́ṣọ́ ọmọ ọ̀ṣọ́ olùkẹ́ bí òwú ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́jẹ ìdílé ọmọ sẹ́ríkẹ́ àdínní ọmọ òjòyè kóyè ehun ní jẹ ọmọ láyẹ ní Ibiade ọmọ ìgbògbò màtìkọ̀ ọmọ ẹ̀ka ìrókò dákúrúkúrú ọmọ ọkùnrin ní kọ̀ọ̀rọ̀wọ̀ ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ògbójú wọn dáre fún. Aya aláramọ́kọ àpáàsà aya bọ́gun bọ́ọ̀lù Agoro aya ìmọ̀ta ayayò àsokò bí ẹni ṣẹ̀kẹ́ aya bíbí ire ò ṣe fowó rà ọmọ àtàwé adìyẹ ògbómiró ọmọ dúdú ilé ọmọ ọbẹ̀ ẹ̀sìn pupa tó mọ ọbẹ̀ ẹ̀sìn òkùnkùn sí nílé ọmọ musa ọbẹ̀ tó dùn owó ló ṣe ọmọ ìmùrẹ́ ìdò ọmọ ìmùrẹ́ dúdú eyín rẹ̀ funfun ọmọ ẹ̀lúkún mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ fèlèjà ọmọ aṣáni póríkì ẹsẹ̀ ọmọ ṣìkẹ́lù ọmọ ràrùndùn ọmọ ẹlẹ́bí ìrìpò tòkè jìnnà tìsàlẹ̀ jìnnà. Alhaja Adinni Rufai Agoro mo kí ẹ kóríire oyè àmọ́rí lọ́lá Ọlọ́run. Bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí, ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwò pé Àjídà gan lèmi Ìdòwú ọmọ òun bàjọ́.